Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Labalábá ọ̀rọ̀. Ṣé ẹ ti gbẹ́sẹ̀ lé tán o? Ṣé ẹ ti gbẹ́nu sí nǹkan? Ẹ gbẹ́nu sí microphone, ẹ gbẹ́nu sí nǹkan. Ẹ gbẹ́nu sí ice cream. Ìyá wa ṣì wà ń bí ó kàn ní nǹkan kan tó máa sọ fún wa kí àwọn tó máa lọ lérí ètò lálẹ́ yìí ẹ̀mùpá ti sọ pé bọ́n ṣe máa lá plate. Ó wá ku àwọn obìnrin báwo la ṣe máa rún pákó. Àwọn ń pè ní lap microphone. Ìgbà ẹ jẹ́ ká pè ní torí labalábá ẹ jẹ́ ká pè ní pé ká jẹ kùkúmbà ká dẹ̀ tún ká dẹ̀ rún pákó. So a ti ní kóńdó ọlọ́pàá kan la ní bíbá yìí. Tẹ́ bá fẹ́ rí kóńdó ọlọ́pàá yìí ẹ lọ sí orí Facebook àbí Instagram wa Labalábá ọ̀rọ̀ rédíò. In case tí torí àwọn èèyàn tún máa wò sí ọmọ àṣírí wọn ní àbí òun ṣe fẹ́ kí tèmi rí ni demonstration nìkan ni kò di dọ́rọ̀ kó rí báyìí o. Kò tiẹ̀ lè rí báyìí láíláí. Nígbà tí ṣe bí donkey ṣe donkey. Àwọn míì wà rí báyìí. But ẹ mọ̀ nǹkan tó ní kálukú bá ti ní kó tẹ́ lọ́rùn kó dẹ̀ mọ bó ṣe máa lò lílò ní gẹ́gẹ́ bá ṣe máa ń sọ lórí ètò torí àwọn míì lè rí kọ́ ní kí nǹkan kan máa sọ sí wọn lórí pé ṣorí tiẹ̀ ó sì lè má sọ síta nǹkan yẹn á kàn máa sọ wọn pé ṣorí tiẹ̀ ò rí bẹ́ẹ̀ wọn ò ṣe fi kékeré ṣe example nǹkan tá a ní la mú wá o ẹjọ́ ok mà ẹ gbà ẹjẹ bá yín mélé dání ok báwo làwọn obìnrin torí mo mọ̀ pé àwọn obìnrin kan àwọn ọkùnrin kan tiẹ̀ ti sọ wọ́n ní èmi ò lè gbà kíyàwó mi lọ síbẹ̀ nítorí pé kí ni every time tó bá wá ẹyin ló máa fi gé mi jẹ máa fi gé mi jẹ afẹ́kẹ́ mú kinní bó ṣe wà lọ́wọ́ yín ẹ sọ nǹkan tó ṣe pàtàkì fún wa kẹ wá bá wa try kẹ work kẹ ṣe hand job fún nǹkan tó wà lọ́wọ́ yín. Sherry, first of all láti rún pákó mo sọ pé kọkùnrin náà kọ́ mọ́ lábẹ́ ibẹ̀ kí gbogbo ẹ̀ kó mọ́ ṣé wàá rí tóbìnrin bá fẹ́ ó kọ́kọ́ ní bí obìnrin ṣe gbọ́dọ̀ fọwọ́ gbé kùkúmbà bó ṣe gbọ́dọ̀ gbámú bó ṣe máa kọ́kọ́ gbámú ìyẹn bó ṣe ṣe máa gbámú rẹ̀ ẹ máa gbámú ẹ jẹ́ kí mi ẹ máa gbámú tẹ máa dìímú tó máa stand well ó yá ìsàlẹ̀ rí ẹ gbámú kì í ṣe pé bóyá ẹ máa dìímú báyìí bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń di kíní ọmọ kékeré mú irọ́ o torí ilé ìyàtọ̀ tẹ bá gbámú ṣàpé bẹ́ẹ̀ bá ṣe gbámú náà ó gbọ́dọ̀ hàn nínú ara yín ẹ gbọ́dọ̀ fi hàn emotions yín ẹ fẹ́ràn nǹkan tẹ gbámú ṣé wọn pé bẹ́ẹ̀ ṣe ń ṣòpẹ́ fẹ́ràn nǹkan tẹ gbámú yẹn inú ọkàn yín gan dùn pé inú ìyàwó mi dùn wípé size o no matter the size o tí mo gbé o ó fẹ́ràn ẹ̀ ó dẹ̀ tẹ́ lọ́rùn kẹfì tẹ́ lọ́rùn pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú òun lẹ máa fi gbámú ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn. ṣé kí n kúnlẹ̀ ní àbí kí n dúró àbí kí n jókòó. tẹ́ bá fẹ́ ṣe irú nǹkan báyìí ẹ lè kúnlẹ̀. táwọn olóyìnbó máa ń sọ pé go down on your knees exactly so tẹ́ bá gbámú ó ní bó ṣe máa ń fi ọwọ́ ṣe nǹkan tí a máa ń sábà ṣe òun lélẹ̀ akọ́ṣà máa ṣe báyìí tẹ́ bá kàn ṣe báyìí ó lè máa dùn ọkàn pẹ́pẹ́ ìnàlẹ́gba ni exactly ṣé wọ́n wá ní ìkọ̀kọ̀ tó ń pè ní lubricant àbí òróró òun lẹ máa dá sí ṣàpè tẹ́ bá dà sí máa jẹ́ kó yọ̀ ṣàpè nígbà tí mò ń sọ lápléètì náà mo sọ wípé ìtọ̀ ó wà important láti jẹ́ kó yọ̀ so eléyìí náà. ṣé mo lè bẹ́ tọ́ náà sórí ẹ̀ kí fi ṣe lọ sẹ́lẹ̀. ìtọ̀ ladùn ibẹ̀ ẹ máa bẹ́ ìtọ̀ yẹn sí gidi. ó ní ìtọ̀ ni yóò bẹ́. bẹ́ẹ̀ ni o ìtọ̀ ni yóò bẹ́ ẹ máa bẹ́ sí gidi torí pé tẹ́ bá dé ìtọ̀ sí òun ló máa jẹ́ kó yọ̀ then ó tún ní nǹkan tó ń pè ní massage oil òun ni òróró tí mo sọ yẹn kì í ṣe òróró tẹ́ fi ń so oúnjẹ òróró yẹn kì í ṣe òróró tẹ́ fi ń ṣe anointing oil o. ó pọ̀ lóríṣiríṣi massage oil ló ń pè ẹ lè lo baby oil ẹ lè lo coconut oil gbogbo ẹ lóríṣiríṣi ló wà ẹ lè lo àdín àgbọn exactly orí nǹkan orí òṣòróró wọn lè lórí torí yẹn ó ti kí so wọn lè lo then ẹ lè lo ó tún ní nǹkan tó ń pè ní lubricant lóyìnbó tẹ́ bá ti lọ pharmacy chemist tẹ́ bá ti béèrè pé ẹ fẹ́ ra oil o massage oil o àbẹ fẹ́ ra lubricant wọ́n ti mọ̀ ó ti yé so tẹ́ bá fẹ́ fi ọwọ́ dá ọkàn yín lára yá tẹ́ fẹ́ fi dá microphone lára yá tẹ́ bá ti gbé ọwọ́ sí kì í ṣe pé ẹ̀kan máa ṣe báyìí ẹ máa yí ní round yí ní round ayé ọ̀tọ̀ nígbà yíyí round ayé ọ̀tọ̀ tún ní kẹ́ máa mú lọ sókè kẹ́ máa mú wá sàlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn gbogbo ẹ̀ máa follow
ọ̀dà kì í ṣe pé ẹ̀kọ́ máa ṣe léyìí nìkan bẹ́ẹ̀ bá ṣe léyìí náà tẹ̀jì ráùndù odò àbí tẹ̀jì lódò ẹ̀tújì lọ sókè lọ sísàlẹ̀ ẹ̀tújì ráùndù náà again kó ṣe wá líle o exactly tẹ̀wọ̀n kó tó bá ti fi gbogbo òróró yẹn sí gbogbo ẹ̀ máa ti yọ gidi gbogbo ẹ̀kọ́ máa soft ni tínú ọkàn yín máa dùn pé kí lálábìnrin yìí ṣe fún mi báyìí tó ti yẹ yín bẹ́ẹ̀. ṣé o sì nǹkan tí mo lè fa wọn ṣe sí bíbá ẹ̀. tẹ bá wá fẹ́ gbé tó bá ti ṣe fọwọ́ ṣe ẹ lè wá fi ahọ́n sí irú àwọn yẹn náà ṣe rí báwo ìfẹ́ sọ́yìn bá cap orí irinṣẹ́ ìdérí yìí ó ṣe pàtàkì gidi gan ṣe rí ibi bíbá ibi abẹ́ ibi tí làwà yìí iléeṣẹ́ agbára ni bẹ́ẹ̀ bá fọwọ́ kàn tẹ fi àwọn sí tẹ fa wọn tẹ fi la nílàkulà. wọ́n máa kọrin fújì kí lẹ̀ ń sọ yìí fújì á máa dún lábẹ́ ṣàwárí bíbí báyìí òun ló ń pè ní shaft òun ni ara iléeṣẹ́ gangan ó ti yẹ gbogbo bíbí báyìí náà now mistake tí àwọn obìnrin máa ń ṣe ṣáà pé wọ́n máa ń wo báwo ìfẹ́ sọ ní photography ṣe mọ̀ pé nǹkan tó máa ń wò nínú blue film ni pé wọ́n máa dàbẹ́ pé wọ́n gbé sẹ́nu tán dé sálẹ̀ kò pọn dandan o ibi tẹ́ bá lè gbẹnudé òun ni kẹ́ gbẹnudé kẹ́ má lọ ṣera yín léṣe ibi tẹ́ bá lè gbẹnudé ni kẹ́ gbẹnudé tẹ́ bá dẹ̀ lè mí náà ẹ̀mí exactly kẹ́ẹ̀mí gbogbo ẹ̀ làwọn ṣe ló bá tán gbogbo ẹ̀ làwọn ṣe kẹ́ẹ̀mí kẹ́ fi àwọn yín la ẹ̀ fa àwọn yín la ayé ọ̀tọ̀ ní lílá ayé ìgbà tẹ́ máa tún sọ̀kì ẹ̀ mi mọ mi fẹ́ sọ sọ́ọ̀kì ní Yorùbá bẹ́ẹ̀ni pé ẹ máa fa mu bẹ́ẹ̀ni pé ẹ ń fa nǹkan láti inú ìgò fanta ẹ fẹ́ mu fanta exactly ẹ fa mu àyè ìgbà tẹ́ tún máa tún fi àwọn ńlá gbogbo ẹ̀ nílàkulà jẹ́ pé ìlàkulà ni mo ń sọ ìlàkulà tí mo rí yẹn ni pé ẹ ńlá gidi ní o kí ṣe kẹ̀kọ́ máa la fẹ́rẹ́fẹ́ tó máa tọ́ sí èyí rọ ẹnu bẹ ṣe máa ń la ọbẹ̀ tó bá dùn yẹn. exact ẹ máa la kan gbogbo plate láti ẹni rí kọ́lọ̀ kankan lórí plate ẹ ṣe máa la nìyẹn ẹ la ẹ gbé sẹ́nu ẹ fà mu ẹ kò bẹ́ẹ̀ yẹn fà mu yẹn náà ẹ lè tún máa lu ọwọ́ yín náà láti fi máa dá sèré àsì ẹ má lo eyín o wọ́n ń lo eyín o bọ́kùnrin náà ṣe kí n lo eyín fún tóbìnrin òun náà ni obìnrin ò ṣe gbọ́dọ̀ lo eyín ìtọ́ ó dẹ̀ wà necessary náà láti fi jẹ́ kó yọ. ẹ ṣe gan ni mà ó ga ọ ṣé à ń kẹ́kọ̀ọ́ ńlé mọ́mí wa you are doing well. ṣe rí wọ́n sọ pé téèyàn bá gbé sẹ́nu yẹn ipe ẹ̀mọ̀ pẹ́ sọ pé àgùdọ̀ ló yín wọ́n ní òkè ẹnu báyìí àbí nǹkan báwo kí lẹ ní sọ sí yẹn. ibi àwọn ó ní tẹ́ bá gbé sẹ́nu ó ní ibi àwọn tẹ́ pé tẹ́ máa fi bẹ́ẹ̀ nípa ẹ̀ ń ṣe bí sákù ní inú nígbà tẹ́ bá gbé sí ẹnu gan so nígbà tó bá wà nínú ẹnu àwọn yìí náà ẹ máa fi máa draw bí sẹ́kù ní inú ẹ máa fi draw odò roundabout ẹ máa fi máa draw odò tẹ́ pé bẹ́ẹ̀ ṣe báyìí ó kọ́ máa wò pé kí ni ìgbà wa kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ nígbà ní gbogbo eré ìṣẹ̀lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ní gangan kí ló ń ṣẹlẹ̀ dájú tí ẹni mọ̀ nǹkan tó ń ṣe wọ́n lọ́wọ́ ní èlò ló ti ẹ̀bẹ̀rẹ̀ ń jẹ táyì wọ́n máa kọ́ chẹ́ẹ̀kì yẹn immediately wọ́n lè mọ nǹkan tó ń ṣe ṣẹ́rí nǹkan tó máa ń mú káwọn ọkùnrin mi sọ wípé àwọn ò fẹ́ nǹkan yìí ni pé ẹlòmíì ti ṣe mistake wọ́n ti fẹ́yìn ṣáà pé ó wà sensitive ibi tó ṣe pàtàkì lára ni so ẹ bá ti lọ fẹ́yìn ṣe ẹ̀rọ abá ó dẹ̀ wà delicate gan torí pé ó ní ìdẹ̀kọ́ náà la fi ń kọ́ yín lẹ́kọ̀ọ́ báyìí. then tẹ́ bá tún wá fẹ́ surprise dáàdì dáadáa tẹ́ bá ṣe ń la yẹn ẹ lè tún lọ la débi ibi balls testicles ibi àwọn ṣàlẹ̀ pé kí ni ròdòròdò méjì lábẹ́ ìsàlẹ̀ ọkùnrin ẹkùn ọ̀nìná ṣùgbọ́n àmọ́ bóyá wórópọ̀n àwọn wórópọ̀n méjì àwọn hóró méjì tó wà lábẹ́ yẹn hóró méjì tó wà ní abẹ́ yẹn exactly ẹ lè tún lọ síbẹ̀ náà ẹ lè rọra fa wọ́n design ibẹ̀ fún wọn kẹ́ tún mọ wọn yín náà ẹ tún rọra fọ wọn yín náà ẹ fi yí gbogbo bẹ̀ yẹn ẹ má tẹ̀ fọ́ o díẹ̀ lẹ máa ṣe o ẹ kọ́ ra ṣe rúgbòrògbò bí irun ọmọ ìkókó bí ẹ̀wọ̀n pé tẹ́ bá ń fọwọ́ pa orí irun ọmọ ìkókó díẹ̀ tẹ́ bá ń fi ọ́ìlì sórí àbí tó ń fi ọ́ìlì síbi àwùjẹ yẹn náà pé díẹ̀ lọ́mọ bẹ́ẹ̀ gọ̀gọ̀gọ̀ lẹ ṣe máa ṣe. ó já sí pé nǹkan wọ ni
ẹ fọwọ́ ṣe. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ẹ fọwọ́ ṣe bí. irú èmi tí mi bá tiẹ̀ ń ṣe mí mọ̀ bóyá yìí máa sọ special thing tẹ́tún máa ṣe irú èmi tí máa ṣe ń ṣe lọ wàá tún fàtẹ́gùn díẹ̀ sí i nǹkan àmọ́ ojú bíbá ẹ̀ mi mọ̀ bóyá ṣé mo wà ókè. ṣé ibi orí. bẹ́ẹ̀ ni níbi bíbá ẹ̀ mo lè fàtẹ́gùn sí díẹ̀ mo lè ní sàárẹ̀. in fact tẹ bá tún fẹ́ tún ṣe adùn level èmi ṣe àwọn pé irú àwọn tó bá yẹ kí wọ́n máa ń easily kórìíra ẹ lè mú bí oyin kẹ wá la tán àbí kẹ mú ice cream kẹ dà sí kẹ wá máa ṣe àwọn pé ice cream yẹn lẹ́yìn ńlá lọ́kàn tí ní ṣùgbọ́n adùn lẹ́fọ̀ adùn bàbá ń gbà tí wọn èyí ló ó lágbára 2 ways ni ó ṣiṣẹ́ ń bí ó ń ṣiṣẹ́ lọ. so irú atẹ́gùn yẹn náà ẹran máa fẹ́ sí díẹ̀díẹ̀. bàbá àdínní kan tẹ̀ ẹ̀ lálẹ́ rẹ̀. in fact wọ́n máa enjoy ẹ̀ gidi gan ṣé mo ìgbà míì a máa wò pé kí ló dé tí dáàdi Bukky tó ṣe ń wò ta tó ṣe ń wo ojú obìnrin èmi kí ló ń ṣẹlẹ̀ gbogbo àwọn kan tó ṣe pàtàkì kò sọ́kùnrin tó máa ṣe adùn yìí fún tí ò ní gbà that's the truth kò sẹ́ni tó máa ṣe blow job tó máa ṣe cucumber tó máa gbẹnu sí fún tí kò ní gbà obìnrin tó bá mọ̀ ṣe dáadáa wọ́n máa gbà ẹ ṣe fún dáàdi kínú dáàdi dùn. ẹ ṣe mà kọ́ lè ṣe fún mọ́mì náà kí mọ́mì náà ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ṣe pàtàkì ṣùgbọ́n àwọn ọkùnrin míì wà wọn lè ṣe fún mọ́mì tó jẹ́ pé wọ́n lè ṣe fún mọ́mì ṣé mọ̀ pé kì í ṣe one way. Wọ́n pè ní kíní ní mi mọ bí mo fẹ́ sọ ní Yorùbá that's an act of selfishness. ìmọ̀tara ẹni nìkan kò dá kó jẹ́ pé mo sọ pé tó bá ti jọ sọ kọjọ àgbì kẹ má jọ ṣe rárá àbí kẹjọ ṣe tí dáàdì bá ṣe fún mọ́mì náà gbọ́dọ̀ ṣe fún dáàdì. ìṣe bí kí dáàdì máa sọ pé wá ṣe tèmi nìkan. gangan ló ṣe fẹ́ pé 69 bó ṣe wà nìyẹn. bẹ́ẹ̀ ṣe ń ṣe ti bí àwọn náà ṣe ti exactly make sense. exactly. ẹ ṣeun gan ni mà ẹ ṣe ẹ kú ohun. talk sex with ìrètí sex talk. bó ṣe wà yẹn alẹ́ òní máa bẹ̀ǹgẹ́ gidi. already dáàdì tí ẹ ti ń dúró de ó náà mo sọ wọn ló máa bẹ̀ǹgẹ́ gidi. ẹ jẹ́ tètè release wọn kọ́ máa lọ kára tó péré ètò tí ká sọ gbọ́dọ̀ máa tètè lọ bá dáàdì. ẹ ṣe ọgbọ́n ní ma látẹ̀yìn rẹ̀. ẹ ṣe a tún máa pè yín o in fact ọ̀sẹ̀ tó ń bọ̀ ó di dandan ẹ gbọ́dọ̀ wà níbí náà a máa pè yín wá every time tàbá dẹ̀ ti ń pè yín bójórí rédíò bí ni àbórí Instagram ẹ gbọ́dọ̀ máa jẹ́ wa o. another thing tí mo tún rí pé ṣe mọ̀ irú àwọn ètò báyìí ó dáa kọ́ máa ṣe kí lélẹ̀ máa tòrò. ṣe mọ̀ pé gone are those days tó jẹ́ pé èèyàn ò ní lè sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ òun ló ṣe jẹ́ kó jẹ́ pé àìmọye ọkọ àti àwò wọn they are suffering in silence ìjà oríṣiríṣi bẹ́ẹ̀ mọ̀ pé nísìnyí torí àwọn ètò báyìí ṣe mọ̀ tí wọ́n ẹlòmíì tó máa ń gbọ́ nísìnyí pé so bó ṣe yẹ kó ṣe lélẹ̀ bó ṣe yẹ kó ṣe lélẹ̀ bó ṣe yẹ kó ṣe lélẹ̀ kí lè ba lè kí gbogbo ẹ̀ ba lè dùn náà ni so inú mi gan dùn pé mo wà ń bí láti wá sọ̀rọ̀ lẹ́nu. ẹ ṣe mà ọwọ́ ra yín báyìí òun lè máa fi gbẹ̀tọ̀ yín ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ẹ ṣeun gan ni mà ẹ bá wa kí dáàdì o ẹ ṣe mà ẹ ṣe mà ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ tán ẹ̀fà ẹ bá wa kí ìyá wa ẹ bá wa kí wọn àbá ní ká fún yín nọ́mbà wọn ṣùgbọ́n àmọ́ pé lè má disturb wọn ẹni gbogbo ìbéèrè tẹ́ bá ní fún ìyá wa ẹ pàdé wa ní orí Instagram àti orí Facebook ń sì ní kété tá a bá kò lórí rédíò tẹ́ bá béèrè gbogbo àwọn nǹkan tẹ́ bá ní béèrè àbí kẹ́ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí nọ́mbà tẹ́ ti mọ̀ ẹ jẹ́ àlọ́sọ́dọ̀ lọ́wọ́ bọ́tìnì wa tá a bá padà dé àá fẹ́ máa ká ẹsẹ̀ ètò ń